والأولياء والأصفياء الذين يسرون بأسرارهم لله وحده. شتان سطران لا يسترقان إلى ذلك الدين وقاكم وقال يقولون ويقولون هناك قرآن مدني وهناك قرآن مكي وهناك آيات في القرآن نزلت معا موكي àwọn àgbàlagbà bàbá wa ṣé òṣèré awwal àwọn ẹni wọ́n gbọ́ bá wá kú ọlọ́mọṣẹ́ àbáwá kí wọn. Wọ́n
Qadiyaniya, Ibrahimiya movement and the branch. That's the whole idea that they really. Mokikia man, Mokikia person, Mokia our executives, Mokia our bodies, Mokia our Baba, Mokia Nijama, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ليس التصوف بالفوضى. خوف عليهم ولا هم
أو جمعة من الكتاب. Aku tidak akan sedang kalau apa ada boleh. Aku boleh dah. Jom kita say. Muhammad
wọ́n incarnate àtàwọn ìfúnná bẹ́ẹ̀ fún ọ̀rẹ́ àjọ pé ẹ̀jẹ̀ àjọ pé aláàbò mọ̀ sọ́ọ̀tù. على سيدنا محمد من جديد أرضك إلى يوم القيامة أفاق الجيشو إلى الأبد شوف سليمان الرسول ọkọ̀ díẹ̀ mú ẹ̀ nínú àṣà àdúgbò yóò dáwọ̀ yẹn bá kú ní wọn lọ báwo ni ọlọ́run bá pa òun àbí wọn lọ ní ilẹ̀ tuntun iṣẹ́ tí mo ṣe pé kí wọ́n lọ ṣe lọ́wọ́ ìyẹn ní tẹ̀lé àrùbíkà ìjọba ìlú àrùbíkà ilẹ̀ tuntun wọn á lọ ilẹ̀ tuntun ilẹ̀ tuntun yẹn wọ́n ń pè ní àtòsílíàníyà who is that what is that sọfíì àwòyà àwòyà àwọn náà lọ bẹ̀ wọ́n ti débẹ̀ iṣẹ́ tí wọ́n ti parí nìyí wọ́n á lọ wọ́n á sí ń bẹ̀ lọ́wọ́ wọ́n á